wọn ò torí ẹ̀ràn ajá lọ́wọ́ bàbá onípòsí kò dúpẹ́ kò fìyìn f'Olúwa. Adéjọkẹ́ o lẹ́ ọlọ́jọ́ ìbí òní mò ń kí lọ́wọ́. Mo bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba táyé rọ̀ bí agogo. Ó kú ewu ọjọ́ ìbí, ọdún tó ń bọ̀ aṣọ ẹ̀ ń sówó, aṣọ ẹ̀ ń sọ́lá, àìkú baálẹ̀ ọrọ̀, ìdùnnú tó wọlé ò ní padà mọ́ láyéláyé. Wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé dandan, igúnnugún kì í kú léwe. Adéjọkẹ́ Phillips, olùdásílẹ̀ Josby FM rédíò tó kárí ayé, olùdásílẹ̀ Josby Relief Foundation ni ọ̀kan gbòógì ló jẹ́ nínú olùgbékalẹ̀ àṣà festival tí wọ́n ń ké tantan pé àṣà ọmọ Odùduwà ò gbọ́dọ̀ parun. Lẹ́ o ọmọ ẹ̀gbọ́n Alisa ọmọ gbòǹgbò àkàlà, ọmọ eríjogún ọlá o, ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé o, àrídìí ògo lójú ogun, ìran bàbá yín a máa ròyìn ogun bàràfágbẹ̀. Kò kú sóhun tí wọ́n ń ṣe ní Mẹ́kà tẹ́ kì í ṣe lẹ́gbàá Aláké. Wọ́n mú mi sẹ́mi ní Mẹ́kà, ẹ̀yìn mọ́mi odògùn lẹ́gbàá tiwa. Wọ́n ń gàràfà ní Mẹ́kà, ẹ̀ ń gorí Olúmọ lẹ́gbàá Aláké. Lọ́lá Olódùmarè ó ti ṣọdún èyí wàá ṣèmíì sí i. Àdúrà mi sí ọ ni wípé kó o fọwọ́ páwú kó o fèrègì jóbi. O ní fọjọ́ ọlọ́jọ́ lọ ṣàmì ìyẹn. Tó o bá gbọ́ torin ewì bá ń ké lala sí ọ létí. Ọmọ Kẹ́hìndé Adélẹ́jà Òpóràfọ́ ló ní kí ẹ o. Olùdásílẹ̀ Make Me Elegant Foundation. Ọmọ Kẹ́hìndé Òpóràfọ́ náà ni. Òun tún lolùdásílẹ̀ Next Level Hair Manufacturer. Ó ní kí n kí ẹ délé ló jẹ́ kí n ránṣẹ́ polómele mo fi po níyà àlùsẹ́yìn. Ìyá yín ni wọ́n dé dúró. Tó bá níta ló kọrin ewì sí yín létí. Prince Adéníyì lèmi jẹ́, áńgẹ́lì ọ̀rọ̀ kan rèé láàrin gbogbo gbèdégbèdè.